ọ̀gẹ̀dẹ̀ dé ọmọ yẹ̀dò òréré dé ọmọ yẹ̀lúyẹ̀lú àṣàkẹ́ ọláwọ̀lú ọlọ́rọ̀ ọmọ farapẹ̀sà mo ṣe bá kọ́dá ayé àṣẹ̀dá ọ̀run ọba tó dá ohun gbogbo láti inú ọ̀rọ̀ ẹ ǹlẹ́ gbogbo pèdèpèdè ẹ kú àfìdíbalẹ̀ ń bẹ̀nu bá ń pa wọ́n yóò mọ̀ gbà wá lání àkọ́bí ẹlẹ́mọ̀ṣọ́ ọmọ láolé ni mo wá kó bẹ̀rẹ̀ fún. ó ti lọ láwálé ti lọ àkànbí dára lẹ̀ adéyẹmọ ọ̀run re. ó ti lọ láwálé ti lọ àkànbí dára lẹ̀ adéyẹmọ ọ̀run re. ọ̀làwálé ooo símónì sunday àkànbí ọmọ adéyẹmọ àkọ́bí ẹlẹ́mọ̀ṣọ́ ọmọ láolé àpò lọ́nà tágìrì ọkọ̀ ṣọlá pé adéjìmí àbẹ̀wò bàbá démọ́lá tóní bàbá ọkọ̀ títí lọ́pẹ́ bàbá tó mọ̀ ya yìí ọmọ ni agbẹ́bírù agbẹ́bí lérí gẹ́ngẹ́ bàbá ti dára lẹ̀ wọn ò sí nílé ayé mọ́ kò sẹ́ni tí ò ní kú kò mọ̀mọ́ sẹ́ni tí ò ní rọrùn ọ̀run dẹ̀dẹ̀ fẹ́ni tó ti lọ kò sẹ́ni tó kó bàbá rẹ̀ òní dìgbòrò láyé ń bí bá mi àkànbí kí wọ́n lọ́rùn ṣọ̀run rẹ̀ ọ̀làwálé ooo àkànbí mo fohùn yí ọ ní àpadà oníṣòwò tó dángájá afúnni má ṣìrègùn ó ṣe fàlejò ó ṣe fónílé bí gàǹbàrí bá wọlé rẹ̀ yóò sì bùtà kó tó mọ́ ọ lọ bàbá àjọ sẹ́mẹ́sì nígbà kan rí gbajúmọ̀ ní afínjú ní olólùfẹ́ gbogbo ẹni ní àtètèdélé iṣẹ́ mi là kọjá bàbá bá ń kí bá mi gà ní ìwò lówó ń joyin ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ ò ní bàjẹ́ lálá ilé rẹ̀ ò ní dahoro ó di gbére ó di gbére ó dárìn nàpọ̀ ó dojú àlábọ̀ ọ̀dọ́run ọ̀ṣọ́run rẹ̀ Sunday ọláwálé àkànbí o àkọ́bí ẹlẹ́mọ̀ṣọ́ ọmọ láolé àkórí àròdọ̀ ọ̀rọ̀ náà pòkì bàbá tó bí ọlọ́mọ àkórí àròdọ̀ ọ̀rọ̀ àkórí àròdọ̀ mọ̀ sí dẹ àkórí àròdọ̀ mọ̀ sí gbédè irú ṣáájú àkórí mi mẹ́ja nírú dábọ̀ ẹja mi torí bọ́ mẹ́fọ̀n tó làwọ̀ dẹ ẹja mi torí bọ́ mẹ́fọ̀n tó làwọ̀ lẹ̀kẹ̀ ẹja mi torí bọ́ mẹ́fọ̀n tó làwọ̀ òjé ìkẹ́ǹkẹ́ ní ẹrẹ̀lẹ́rẹ̀ kẹ́bìnrin nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ ṣàlẹ̀ jẹjẹ mo sùn nísàn ọmọ ṣàlẹ̀ jẹjẹ bí ẹni ò láyà nílé wáyà bó ti kun yín nílé títí mọ́mọ́ bẹ́ẹ̀ dé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ nílò ilé ọba bẹ́ẹ̀ ò dé gbódògì ẹ ò lè kọ́lẹ̀ jẹ̀ṣà bẹ́ẹ̀ délé ẹlẹ́rìn ẹ̀ẹ̀kan sẹ́ríkì bẹ́ẹ̀ délé ẹlẹ́mọ̀ṣọ́ ọmọ láolé àyàn ń tọ̀ṣọ́ mo lẹ́rọ̀ pọ̀ oge nílé bàbá tó bí ọlọ́mọ ọláwálé o símónì àkànbí ọmọ òye ní ìhun kọ́ba mi
Mojísọ gbódì yanrìn ọmọ sórí òkìtì dàbọ̀fọ̀ ọ̀gán ìmọ̀dí ó di ìjọ wọn bá lówó tí wọ́n bímọ ọlọ́gọ́fà obìnrin kò sé yóò yàgàn nílé mọ̀mọ́ tó bí ọlọ́mọ gbogbo wọn ni wọ́n ń bí lákọ̀ lábo yé ní wó máa sùn kó sì mọ̀ sinmi pàdé tún dọjọ́ àjíǹde. Yéèmí Ẹ́sítérì Ìṣọ̀lá pé Adéjìmí o àbẹ̀wò èèyàn Láwálé Àdé ẹ̀mọ́ mọ̀mọ́ elélùbọ́ ẹ̀ níròhùn gbé sọnù yóò ṣe bí ọmọ kíṣu ọmọ ó jìnnà fún ìjẹ pẹ́pẹ́pẹ́ aya kọ́bí ẹlẹ́mọ̀ṣọ́ akọni lójú ìjà aya rere nínú ilé ọkọ wúrà iyebíye fọ́mọ ẹ̀ ní fàìsàn lògbà túbọ̀tán yóò wá ní dojúrú láéláé àgbọ̀fọwọ́ páwú àdàgbà fẹ́rìgì jóbi ẹ̀ ní báwọn gbélé wòran òde wọn ò ní dáràn kí wọ́n pẹ́yìn ní lágbára Ọlọ́run ọba jàlógó ìjàlógó Adéjìmí ọmọ òye àbẹ̀wò ẹni re jàlógó ìjàlógó Adéjìmí ọmọ òye àbẹ̀wò ẹni re. Yéèmí Adéjìmí Ṣọlá pé àbẹ̀wò ọmọ lọ́yẹ̀ gígì mọ̀mọ́ ẹ̀kú àfìdí kalẹ̀ ń bẹ̀hùn abilọ́yàn ọmọ òwò gẹ̀rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ abilóye ọmọ òwò gẹ̀rẹ́rẹ́rẹ́rẹ́ ọmọọba jímọ̀jà sán ọmọọba ọ̀yàn ọmọọba jímọ̀jẹ̀ nǹkan tó léegun ìjà ló gbọ́ mẹ́kùn níbà ilé ọlá àjẹbẹ̀ ni mo fẹ́ bá mọ̀mọ́dé ní wéré ọmọ olókè mẹ́rìndínlógún tó lálẹ́ ẹgbẹ́ ti lọ mẹ́rin rẹ̀ aṣoru mẹ́rin rẹ̀ aṣojo mẹ́rin rẹ̀ aṣọ̀dá nílé yín mẹ́rin yòókù lámúwálé ọlọ́yẹ ọyẹ kì í para àgbẹ̀tì ẹni abílọ́yẹ lọ́yẹ ń pa àbẹ̀wò ọmọ abílọ́lá dákun mọ́ gbọ́dúdú ẹnu mi wọ ní kì í lọ́wọ́lọ́wọ́ ọyẹ kì í para àgbẹ̀tì ẹni abílọ́yẹ lọ́yẹ ń pa ọyẹ àsìmọ́ para àgbẹ̀tì aṣọ ńláńlá ní bàbá yín fi bora ẹ̀yin ni yọ̀yọ̀ tí ọmọ àtìbà alátìbà ló lè mi mo ṣọyẹ tán tó ṣòru mo ṣe ìwọ̀wọ̀ nílé ìgbẹ́tì ìjọ yẹlù márokun ìjọ yẹlù márọ̀sà ìjọ yẹlù márajílétélé ilé ọyẹlọ èjìdèjì mo ṣọyẹ tán tó ṣòru náà pòkì àwọn bàbá tó bí ọlọ́mọ àbẹ̀wò ọmọ lájẹ́ bẹ́ẹ̀ mọ̀mọ́ elélu bàbá mi kọ́rẹ́ dẹ̀dẹ̀ mọ̀mọ́ tó bí ọlọ́mọ ilé àrógun nísàlẹ̀ ọ̀yàn ni mo fẹ́ bá mọ̀mọ́ dé ní wéréwéré ọmọ olódò sí ó tó bí mo bá fẹ́ mọ̀ rebẹ̀ gbogbo ẹ̀ ló yé mi yékéyéké ọmọ olódò sí ó tó àgbààgbà tí gbàrí olóhùn mo mọ̀nà wọn ò kan ìlóde mo bọ́ gagbélé wọn ò gbúdọ̀ pé yánrin ló kọ ta ni òkú àmọ̀ pé yánrin nìyẹn ègún jẹ ẹ wá gbọ́ ta ni òun mọ̀ pé yánrin nìyẹn ọ̀gá jẹ́ nílé bàbá tó bí ọlọ́mọ àbílọ́yàn lẹ́bẹ̀ẹ́ òun wọ́n máa fi ràn mo jàre nínú ilé ọba mo jàre ọ̀rọ̀ mo dùn lóye bàmí Ọláwálé Adéyẹmọ Àkànní mọ́ sùn láyà olùgbàlà rẹ ìyá mi àbẹ̀wò ọmọ onílù òfin ó tún kí mo rí yín dé bá ìṣọmọ àjìnà fún yín jẹ ìyá mi ṣọmọ ò mọ̀ ní kòrò lẹ́nu ẹ̀yìn lágbára Ọlọ́run ọba kẹ́hìnkó wà jẹ pẹ́pẹ́pẹ́ ẹ rí ẹni ní mú ní mọ̀ ni èèyàn ní mú ní mọ̀yàn ìfẹ́ èèyàn ní mú ní pèrò pé wá bá mi dárin fẹ́ nìkan mi Dr. Adémọ́lá Anthony ọmọ Adéyẹmọ òun àtaya rẹ̀ Fátímọ́tà títí lọ́pẹ́ lọ́rọ́ mi wá bí ó ní kì í bí ológun ẹrú àwọn méjèèjì ní kì í bí ọlọ́gbọ̀n ọba àbàjá wọ́n ní kì í ní gbèdégbèjọ iṣẹ́ àrán mi mo wá jẹ́ tó bóyin bá ṣe tán padà sínú kókó igi bákàlàmàgbó bá ṣe tán padà sínú sàrẹ̀ tó kọ́lé sí Yéèmí Àbẹ̀wò dákun jẹ́ mo fèsì lọ Àṣàkẹ́ ọlá lèmi jẹ́ the chancellor Abilọ́yàn